so abadan kì í ṣe bàkátà yìí ní Mákà kì í ní Mákà tọ́lọ́run bá dákọ̀ nínú Al-Qur'ani wa hashani ọlọ́run ní jẹ́ kí wó dàrú alhamdulillah tá a máa sọ wípé ní bàkátà ní Mákà. nígbà tí àwọn ṣẹ́kọ̀ wa Professor Abdulrasaq Al-Majid Alaro hafizahullah tí wọ́n fi fún wọn ní wìsáàmù ní ibi tá a ti kẹ́kọ̀ọ́ nígbà wọn àwa majumua kan bẹ tán pè wá ní majumuatu hadha bayani linnas so àtàrà rò pé ilé oríire ni so ká organize wàlímà bí pàwá ṣe ká so ká invite àwọn èèyàn so wọ́n wá máa sọ̀rọ̀ so nígbà wọn citation àwọn ṣẹ́kọ̀ọ́ wa èmi mo kà so nígbà èmi náà mo kà in the process reading citation kò sí tí mo fẹ́ sọ yóò sínú kíní dọ́kúmẹ́ǹtì ń wà kò sínú dọ́kúmẹ́ǹtì ọ̀pá táwọn padà ń kà á so pé wúlìdà ṣẹ́kọ̀ọ́ náà fi hayi bàkátà pé èyí tí àwọn ará àlọ́ máa ń pè ní pé wọ́n dákọ̀ rẹ̀ nínú Al-Qur'ani so àwọn tọ́lábà táwọn lẹ́yìn wọ́n recite inna awwala baytin wudi'a lin-nasi lalladhi bi Bakkata mubaraka so àwọn makaram ní pé no ẹ̀ka stop torí pé haṣà wípé kémi ó sọ wípé bàkátà àti pàkátà ó ní ló wá dákọ̀ but ó padà yíwọ́ débi wípé àwọn báàdù shabab wọ́n ṣe rà Professor Babalọlá of mathematics university of Ìlọrin náà kọ́kọ́ pè ní táwọn rí ni mo ní pé yes pé mo wí pé báyìí ni àyíṣẹ́ wọn sọ mi pé ṣé mo sọ àyíṣẹ́ wọn sọ wípé pàkátà yìí ní Mákà bóò ló ṣe jọra nígbà tí Ìlọrin èyí ṣe tí ò sínú Saudi bóò ní pàkátà ọ̀sán wá jẹ́nu Saudi bí àwọn ìkwà náà so Dr. Ajijola Akewu then Imamu bá wà ní Fatima Mosque lọ́kọ̀ sanwó ẹlẹ́sàn rí àwọn olóògbé láìmí náà ṣẹ̀tàn mú sàǹfààní lára àǹfààní tí mo ṣe lára àwọn nǹkan tí àwọn sàbáàbù ṣe ń gbà ní pé okay one èyí ó consider wípé alhamdulillah bẹ́ẹ̀ lọ́nkọ́ kó sọ àlọ́ ní súnà jálẹ̀jálẹ̀ tí bẹ́ẹ̀ mi ṣe wíhun àwọn oníbídíà lè lò àti hujja. kódà mo fẹ́ wá bẹ́ẹ̀ náà ni ẹlòmíì lè rò pé ṣe bá fà súnà náà ló sọ bákà pàkátà bákan náà ni dáfà yín náà bá ti sọ wọlé náà nìyẹn. kí wọ́n ní òmù táàfà àti òmù tó tẹ́lẹ̀ wọlé títà wọn wà sọ. ẹ̀kọ́ ń ṣe nǹkan tá a gbọ́dọ̀ mọ fi ṣe àwàdà torí ẹlòmíì lè rò pé nǹkan míì náà lè tún wọ̀ ọ̀dọ́ wa fẹ́ so ló jẹ́ kí wọ́n appreciate tẹ̀m̀bíwò wọn gan mo ọlọ́nkọ sanwó alẹ́sàn rẹ̀ so abadan kì í ṣe bàkátà yìí ní Mákà kì í ní Mákà tọ́lọ́run bá dákọ̀ nínú Al-Qur'ani wa hashani ọlọ́run ní jẹ́ kí wó dàrú alhamdulillah tá a máa sọ wípé ní bàkátà ní Mákà ọlọ́nkọ sanwó alẹ́sàn rẹ̀.